Abẹ́wàjí màmá ló ní kíyọ̀ ó ní bá mi kó lólùfẹ́ mi o adé orí mi o ọkọ mi Àkànbí adé mi o ọkọ mi Ọlárewájú mi o ọkọ mi kíkú má pa ọ́ o ọkọ mi àkàrùn má ṣe ọ́ o ọkọ mi ọlọ́jọ́ bí o ọkọ mi adé orí mi o Àkànbí adé o adé orí mi ọkọ mi olólùfẹ́ mi ni Abdulhafiz Ọlárewájú ọmọ ogun rẹ̀ mi ní jẹ́ onílàjà èmi rẹ̀ gangan ọmọ ní àwárín máa ń yan fanda ọkọ alájà Sífíàtù Abẹ́wàjí o ìwọ ní bàbá Fàwásì Àkànní Gbọ́lábọ̀ mi olóríire ọmọ ni bàbá Fàrídàtù Àdùnkẹ́ o Àdùnkẹ́ Adéfọláràn mi ni èmi ò máa rọmọ yẹ̀yẹ̀ láàrin wọn olóríire ọmọ gbogbo wọn kò sì sọmọ ọgọ láàrin ọmọ tálákà bíbí sí láyé òní wá ní sọjọ́bí rẹ̀ alákọ̀bí ní sọjọ́bí lónìí àdúpẹ́ f'Olúwa agbára rẹ̀ kọ́ mi bí Ọlọ́run ọba ni ọba kọ́dá ọba ṣẹ̀dá ọ̀run ni oríire àpèrè mo ní ó dúpẹ́ lọ́wọ́ oríire àpèsè ọ̀la ìṣẹ̀dára òní padà lẹ́yìn rẹ̀ lágbára Ọlọ́run ọba torí bí rọ̀kùnrọ̀kùn bá dé àgbégbá ọkọ̀ òbírọ̀ òwúrọ̀ bá dé àgbétẹ̀tẹ̀ owó dání èmi làwọn lónìí mo rí bàbá mi bàbá Àyìndé Ọlọ́run ọ̀nà pa àwọn lẹ́kún àṣeyí sámọ́dún ọdún ayọ̀ ọdún ìdùnnú ọdún rẹ̀ ló máa ṣe ọdọọdún ní mari ọ̀wọ̀ mìíràn olólùfẹ́ rẹ̀ aya rẹ̀ ló ní máa kí ọ dáadáa alájà Sífíàtù Àtinúkẹ́ Abẹ́wàjí alájà torí àjìntòbọ̀ ní kò ní rẹ̀ Ọlọ́run ọ̀nà pa àwọn lẹ́kún ló ní máa kí ọ dáadáa ó ní dákun bá kọ́ Lárewájú mi adé orí mi ni ọkọ mi ni bàbá àwọn ọmọ mi ni ó léyìn fẹ́ràn ẹnu ó fi ṣe lé irun fẹ́ràn orí ó fi ṣe lé o ìwọ nìràwọ̀ òwúrọ̀ tèmi nìkan ìkùrọ̀ alábàákú ẹ̀wà èmi rẹ̀ Ọlárewájú o Abdulhafiz o alájà Sífíàtù tún ní ìbádẹ́lẹ̀ bàbá rẹ̀ gangan owó dùrú ní ọmọ owó gbé mà owó kan kìí ṣe ká bẹ́ẹ̀ ni wọn ò rárá o àwọn mẹ́nu kúrò ló jẹ́ tó wúlé ọmọ ládẹ́rìn jọ ọmọ mọ́lẹ́sẹ̀ bí alárí mọ́lẹ́sẹ̀ yìí wọ́n lẹ ọmọ balẹ̀ ọ̀bẹ ọmọ owó gbé mà ẹ̀yìn lọ́mọ balẹ̀ àrò ọbalẹ̀ àrò ẹ̀yìn lọ́mọ bá Òtòǹpòrò tí bẹ́ẹ̀ lówó òdùrú ọba yéye Òtòǹpòrò lójú ẹni fà èèyàn tó fa ọmọ Òtòǹpòrò mo léèyàn tó mọ̀ máa fojú re lọ ọmọ ìyá Òtòǹpòrò yóò sì máa f'Òtòǹpòrò ṣubú sóhun lánàá l'Òtòǹpòrò ẹ̀yin la máa sunkún wáyé sunkún wáyé máa sunkún wáyé ní bàbá òkú owó dùrú léyìn máa bòwò gbé mà ẹ̀yin lọ́mọ bá òní máa la ọ̀la mara àrè mata mata Àkànbí o ní òjì amẹ́ni mata tẹ́lẹ̀ òwú nílé ọmọ àjíbọ̀sìn tó lówó owó dùrú léyìn máa bòwò gbé mà ẹ̀yin nìyẹ̀rú òkè ọlọ́ba mọ́jọ́ tí yẹ ọ̀la lọ mí ọmọ bíṣù dára gbàdá ní ọba olùmọ̀ọ́ká ọlọ́ba ní bàbá yín jẹ́ ọmọ gúnugún mórí mo dásà kẹrìírí àkàlà ní mórí mo dásà ń kẹ́ńbẹ̀kùn ọlọ́lọ́mí mórí mo dásà lámì lápá ìyẹ̀rọ́ọ̀kì mórí mo dásà lámì lọ́bẹ̀ ẹ̀ sì rọra lámì o bẹ́ẹ̀ bá lámì ẹ dákun ọmọ máa jẹ́ kí á bá òjìlẹ̀ lápá mi ọmọ bíṣù dára gbàdá ìyẹ̀rọ́ọ̀kì ọlọ́ba mi
ìdíyọmẹni ọlọ́rẹ̀wájú Abdulhafiz àṣesámọdún ọdún ayọ̀ ọdún ìdùnnú ọdún rẹ ló máa ṣe ó ti ṣe yí ó wá nífẹ̀ẹ́ yìí ṣàṣe mọ́ ọdọọdún sápẹ́rúwé ọdọọdún lẹ́wà ń wà ọdún màmá dédé ká má ṣe rọmọ òbí lórí àtẹ tóró yín mọ̀ọ́dún tirẹ̀ nínú afárá èkúlú mọ̀ tirẹ̀ lálárèrè gẹ́gẹ́ bí òjò láṣẹ mọ̀ tirẹ̀ nínú àpà táwọn àdúrà kó máa ṣàmì ọlọ́wọ́n ọba onímú ọ òní ọlọ́wọ́n ọba òní tí ọ ìlàyé ọlọ́wọ́ra bí kò ní padà lẹ́yìn rẹ̀ òní ṣubú pa òbí ẹni wọn dálẹ́rù nù ọjọ́ ìrà òní dọ́rin kòdò òní dọ́rin kòdò bí ẹ̀rọ àǹfààní àsìkò rẹ̀ tí wọn wá lọ́wọ́ òní jẹ́ òkánjú kú ipò ètò ìlẹ̀ṣẹ̀wù ipò ọ̀gẹ̀dẹ̀rún lẹ́sẹ̀ odò láyéláyé nkútẹ́lẹ̀ ògbà ìdí ọmọ yọyọ ní aládé ọ̀gẹ̀dẹ̀ kì í gbọ́dọ̀ kọ́yà gan ewu ìní pẹ̀lú ẹ̀bù rẹ̀ àrídùnnú rẹ̀ màmá nídìí ìbànújẹ́ mọ́ lọ́wọ́ ọmọ pé tábà ní ìtaní nǹkanrí ìwé ìlàdẹ̀ kan ọmọ pọ́nlá mélòó kan lèmi jẹ́ Ibrahim Idris àdáráyé fẹ́ akéwì àgbáyé èmi lọ pẹlẹngà kéwì tí wọ́n rò mẹ́fẹ́ mi lò pẹlẹngà kéwì tí wọ́n sọ ngéyéyé ngéyéyé o.